ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́ ti ń gbọ́ wa. This is Digi Naija. Don't forget to subscribe, like and share. Arákùnrin bọ́ sí orí TikTok yẹn o. Ó tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn tó sọ̀ráǹdì Tọ́ba Ìjàyà. Ó ní kò sẹ́ni tí ò ní lọ o. Ó ní kò sẹ́ni tí ò ní lọ. Pé ojú ayé náà ń bá Tọ́ba Ìjàyà ṣe. Gbogbo àwọn tó wà lẹ́yìn gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ sí Tọ́ba Ìjàyà yìí. Ẹ wò ó. Ilé ìgbẹ̀nu tán ẹnu mi kọ́ lè ti máa gbọ́. Arákùnrin yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó nítorí pé kí ni wọ́n ti rí ohun tí Tọ́ba fẹ́ jẹ́, wọ́n ti mọ̀ pé bóyá Tọ́ba ló máa jẹ next chairman. Òun ni wọ́n ṣe gbé ìgbésẹ̀ yìí. Ó ní gbogbo àwọn tó ń yọ̀ tó ń dunnú lẹ́gbẹ̀ẹ́ yìí, èwo ló wà níbi bẹ́ríà ẹnu wọn. Ẹ wò arákùnrin yìí tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ̀já àjọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu arákùnrin tó ń sọ̀rọ̀ yìí lórí ikú Tọ́ba Ìjàyà àti Jplon àtàwọn tó wà lágbègbè ẹ̀já àjọ gbọ́. Ẹ ṣe bẹ̀rẹ̀ ni o àti wọ́ oníkun gbẹ̀ngbẹ̀ oníkun gbẹ̀ngbẹ̀ Jplon àbí kí ló ń pè é. Mo ti sọ fún yín, mo ti sọ lẹ́jọ́ last video àbí two last video tí mo ṣe last. Ọkàn ogun yóò ní balẹ̀ o. Ṣé rí ẹ̀rọ fàdé yìí àsìkò tó yẹ bí kẹjà fẹ́ tán yín lóde yìí. Títí bá ti mọ̀ pé àwọn oníṣẹ́ ibi pọ̀. Torí àwọn máa sọ pé tí kulé ò bá pa ní tòde ò lè pa ní sẹ́ẹ̀. So ẹ ṣòfò gan lẹ́dà ẹ bíbú yìí, ẹ ṣòfò gan, ẹ ti rí fíjọ lẹ́lẹ́ni, ẹ ṣòfò gan, ẹ ti rí fíjọ lẹ́lẹ́ni, ẹ ti wo dáadáa, gbogbo ẹni tó ṣeré ilé ìfún kan bẹ́ẹ̀ Tọ́ba yóò wọ lọ́jọ́ èní, yóò wọ lọ́jọ́ èní nípò ní last day of the month. Gbogbo tẹ́ni ẹ bá kójọ níbi ìṣe ayé ẹgbẹ́ wà sí tí bàbá yẹn ṣe pé kò sí ẹni tí ò ní pass lóòótọ́ ni, but tó bá ti Ọlọ́run kò jọ àwọn ọmọ ẹ̀dá ní olórí burúkú jù tó yẹ pé àti dáríjì èèyàn kò máa ní Ọlọ́run ní ẹ wá foríjì wọn á foríjì wá. Gbọ́dọ̀ George nígbà ẹni ó ṣe òun náà ṣe aburú náà ṣe kíní ẹ mọ̀ pé àwọn nǹkan míì wà tó yẹ pé Ọlọ́run máa fi ń fọ ẹ̀ṣẹ̀ ó máa fi ń parẹ́. Gbogbo ẹlẹ́yìn ẹ ṣe lé fún ọmọ Tọ́ba kò jọ ọkùnrin ní ojú obìnrin ọjọ́ ọmọdé ọjọ́ àgbà àwọn ọmọdọ́mọ náà wọ́n fi máa pa wọ́n lẹ́kùn torí ẹ fi ọmọ Tọ́ba pa wọn olólùfẹ́ mọ̀lẹ́bí aya ọmọ. Ẹ̀yin lórí burúkú yìí tẹ́yìn pé ránṣẹ́ kó lè sọ yìí so gbogbo yín náà ti máa mọ̀ pé face of warrant ní báyìí kò sí pé ẹ̀ ń ṣe ẹgbẹ́ kan abẹ́jà ọ̀fẹ́ni kan dàfúrà rẹ̀ sórí wọ́n Jplon yìí ọmọ ọjọ́ máa fò léèyàn kó lù lẹ́yìn táwọn àmọ̀fádé yìí tó yẹ pé òkú tó sì ń lò fún wọn kò tí kà lójú wọn ó ti yé èèyàn á ti rí ẹ wípé aláburú ẹ̀dá ni ẹ ọkùnrin tó ń ṣèké bá lélẹ̀ tó ń ṣèké kọ́gà yín jáde nǹkan tó bá ṣe náà ìwọ náà wàá pè gbé nǹkan báyìí lẹ́sí state gbogbo nǹkan tó bá ń lọ náà kó dá mi kó dá lọ́hùn má padà sọ ẹ́ lẹ́kọ̀ọ́ pariwo Jplon yìí náà wá Jplon tí bá wọnú ẹ̀tọ́ gbogbo bóyá ń sáré ẹ̀ bọ́gà yẹn náà ń sáré ẹ̀ gbogbo ẹ̀ la mọ̀. Bí ẹ mọ̀ pé ìjọba táwọn ló lọ yìí exactly IG police inspector general police Nigeria táwọn ló lọ yìí wọn ò gbọ́ wọn ò gbọ́ kankan dìgírì ẹ̀ tó fi dìgírì wọlé ọlọ́pàá yàtọ̀ sẹ́ni tó fi just wọlé ọlọ́pàá ẹ lọ gbọ́ story IG yẹn ẹ ní rẹ̀ escape gbogbo yín gbogbo ẹ̀ tẹ́ bá mọ̀ pa ikú ọmọ Tọ́ba ẹ ní rẹ̀ escape. Ẹ̀yin pé yàtọ̀ ń ṣàdúrà rere oníbọ̀ǹkù yẹn tó ní face cap láàrin ẹ̀